fi ògo fún orúkọ Olúwa ní wákàtí àti àkókò tí ó tún mú wa pàdé. Mo kí wa kú pọ̀pọ̀ ṣìṣe ti kérésì gẹ́gẹ́ gbogbo ayé ti gbàgbọ́ nínú rẹ̀. Mo kí a káàbọ̀ sí abala ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a fi ń pàdé ní àkókò fídíò program yìí tí a pè ní pẹpẹ sí Ọlọ́run àìmọ̀. Ìta kà nínú ìwé Iṣẹ́ Àpọ́stélì orí 17 ẹsẹ̀ 23. Ǹjẹ́ ká mọ̀ wípé kérésì pàápàá pẹpẹ ni, torí ọdọọdún la máa ń bẹ̀ wò. Lẹ́yìn kérésì là ń rí àjíǹde tí Kristi ń pè ní Easter. Pẹpẹ ni òun náà, torí pé ọdọọdún la máa ń bẹ̀ wò. Ṣùgbọ́n sáwọn gbogbo àwọn tó ń ṣàjọ pọ̀pọ̀ ṣìṣe kérésì tó sì ń ṣe ayẹyẹ àjíǹde àti ìgbàsókè Jésù, ṣe gbogbo wọn náà ló mọ̀. Bí ó bá rí bẹ́ẹ̀, a jẹ́ pé ká tó wo pẹpẹ míì tó jẹ́ pẹpẹ àìmọ̀ tí àwọn èèyàn ń bẹ̀ wò lónìí yìí. Ọlọ́run yóò ṣí wa lójú, yóò ṣí wa létí láti rí i pé ìbí Jésù kọjá pọ̀pọ̀ ṣìṣe kérésì. Àjíǹde àti ìgbàsókè rẹ̀ kọjá bá a ṣe máa ń lọ pé à ń lọ páàkì, à ń lọ Gálílì lọ́dọọdún. Olúwa kó ṣí wa níyì, kó ṣí wa lójú lórúkọ Jésù Olúwa wa. Níwèé Sámúẹ́lì kìíní orí 7 láti rí èyí tá a fẹ́ gbéyẹ̀wò lónìí yìí. A fẹ́ gbéyẹ̀wò lórí Abinadabu àti Obed-Edomu gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Sámúẹ́lì kìíní orí 7 ẹsẹ̀ 1 sí 2. Ó ní àwọn ọkùnrin Kìjìájárìmù wá wọ́n sì gbé àpótí Olúwa náà, wọ́n sì mú wá sí ilé Abinadabu tí ó wà lórí òkè. Wọ́n sì ya Eleasari ọmọ rẹ̀ sí mímọ́ láti máa tọ́jú àpótí Olúwa. Ó sì ṣe láti ìgbà tí àpótí Olúwa fi wà ní Kìjìájárìmù, ọjọ́ náà pẹ́, ó sì jẹ́ 20 ọdún. Gbogbo ilé Ísírẹ́lì sì pohùn réré ẹkún sí Olúwa. 20 ọdún ni pẹpẹ Olúwa tá a pè ní àpótí ẹ̀rí ṣe wà nílé Abinadabu. Lọ́pọ̀lọpọ̀ ìgbà bí a bá ti súnmọ́ nǹkan jù, wọ́n ní Yorùbá ní máa ń sọ pé tí ó bá pẹ́ lára ọṣẹ máa ń dọṣẹ. Ọ̀pọ̀ ìgbà tí a bá ti súnmọ́ nǹkan jù, nǹkan yẹn a máa sọ ipò nù débi pé a wà fẹ́ máa rí fín. Tí a bá bi Abinadabu léèrè àtàwọn ọmọ rẹ̀ pé Ọlọ́run dà, wọ́n tọ́ka sí àpótí ẹ̀rí yẹn. Ó ṣe pé bí wọ́n bá lóko, ọ̀pọ̀lọpọ̀ wọn àgbẹ̀ ni wọ́n. Bẹ́ẹ̀ tí wọ́n máa sọ dé, wọ́n kàn jù sára àpótí ẹ̀rí yẹn ni. Wọn ò rí kọjá àpótí ẹ̀rí Olúwa tí àwọn ọmọ Ísírẹ́lì, àwọn Fílístínì gbé. Bí wọ́n bá ń gbálẹ̀, wọ́n á gbálẹ̀ sí la. Erùpẹ̀ máa ń nùnú gan torí ẹ̀rù pé igi náà fi kọ́. So oríṣiríṣi nǹkan tí wọ́n ṣe sí àpótí ẹ̀rí yìí ó fi hàn nínú tí a rí. Ní kúkúrú èdè, 20 ọdún ló lò nílé Abinadabu, ó sì jẹ́ ègún síbẹ̀. Ègún ni torí bàtà fẹ́ gbé kúrò. Àhúsà àti Àhíò tó ṣe ọmọ Abinadabu ló gbé. A rí pé nípa àpótí ẹ̀rí yìí ni Àhúsà ṣe kú, ègún ni. A wá rí pé lẹ́yìn ìgbà tí wọ́n gbé kúrò, wọ́n gbé lọ sí ilé Obed-Edomu, ó sì lò oṣù mẹ́ta níbẹ̀. Àwọn Bíbélì sọ wá pé a bùkún Obed-Edomu òun àti ilé rẹ̀. Èyí tó jẹ́ ikú níbìkan, ó jẹ́ ìyè níbìkan, tó jẹ́ ègún níbìkan, ó jẹ́ ìbùkún níbìkan. Kí ló mú ìyàtọ̀ yìí wá? Nígbà tí nǹkan lógún ọdún níbìkan tí ó tiẹ̀ sí yàtọ̀ kankan, ó sì lò oṣù mẹ́ta níbìkan. A sì rí pé láàrin oṣù mẹ́ta yẹn, àtúntàn ilé yẹn kọ, àtúntàn ayé yẹn kọ, àtúntàn àyànmọ́ yẹn kọ. Ìyàtọ̀ ni pé bí a ṣe máa ń súnmọ́ pẹpẹ Olúwa, bí a ṣe súnmọ́ àwọn tí ó ń gbé pẹpẹ Olúwa. Tí a bá wo kankan bẹ́ẹ̀ nùwé Àìsáyà orí 29 ẹsẹ̀ 13, Isaïe 29:13. Nítorí náà Olúwa wípé níwọ̀n bí àwọn wọ̀nyí ti ń fi ẹnu wọn fà mọ́ mi, tí wọ́n sì ń fi ètè wọn yìn mí, ṣùgbọ́n lé ọkàn wọn jìnnà sí mi, tí wọ́n sì ń bẹ̀rù mi nípa ìlànà ènìyàn tí a fi kọ́ wọn. Ṣé ẹ mọ̀ pé ìmọ̀ Ọlọ́run kan nù? Ìmọ̀ Ọlọ́run tí wọ́n ní níbi ojú gẹ́gẹ́ bí àṣà ènìyàn, àṣà ìran. Ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ lóde bí wọ́n ti gba Bíbélì gbọ́ tó, wọ́n tún gba àṣà, wọ́n tún gba òfin ènìyàn, òfin ara. A sọ pé òfin ìlú bẹ́ẹ̀ kálẹ̀ ìlú kí àlàáfíà lè bá wà. Ṣùgbọ́n àwọn kankan bẹ́ẹ̀ tó jẹ́ àṣà a bá fi Késárì fún Késárì, ká fi tọ́lọ́run fún tọ́lọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ń ṣìlò lónìí yìí. Ẹ̀rù Ọlọ́run ò ju níta fi kọ́ wọn nípa ìṣẹ̀dá lọ, nípa èèyàn. Àwọn èèyàn kan náà nìyẹn. So nítorí náà
ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló jẹ́ pé kì í sọ Ọlọ́run lónìí ṣùgbọ́n àárọ̀ Ọlọ́run nípa wọn tá a bá dènà sí Ọlọ́run lónìí wọn yìí sọ Ọlọ́run ṣùgbọ́n Ọlọ́run ni wọ́n represent Ọlọ́run fún wa tá a bá rí ilé ìsìn lónìí bóyá eré ni o bóyá ọ̀pọ̀ àwọn náà fi kọ́ o bóyá igi ni o bóyá lé búlọ́ọ̀kù ni bóyá lé òkúta ni o bóyá inú àpáta náà ti kọ́ sí tí wọ́n bá ti sọ pé lé Ọlọ́run ni àjọpọ̀ jẹ́ pé ó ní ẹ kó ní ọ̀wọ̀ tiẹ̀ tí a fi wọ̀ kì í ṣe Ọlọ́run gangan ṣùgbọ́n ọ̀wọ̀ rẹ̀ gbọ́dọ̀ wà ń bẹ̀ ẹ ti káwọn táwọn sí ilé Ọlọ́run lónìí yìí àwọn èèyàn ń jànú ilé Ọlọ́run nǹkan sọnù ilé Ọlọ́run nǹkan sọnù àwọn èèyàn jí nǹkan ilé Ọlọ́run àwọn èèyàn dìtẹ̀nu ilé Ọlọ́run àwọn èèyàn nùkìsí ilé Ọlọ́run ẹ gbogbo àwọn nǹkan yóò lè jẹ́ ká rí bùkún bó jẹ́ ká rí pẹ́pẹ́ yìí kan náà ni àpótí kan yìí náà ni nílé ẹnìkan kì í ṣe pé bóyá ọkàn máa sojú rẹ fẹ́nìkan ó sì máa dájú ẹnìkan ṣùgbọ́n ìṣe wọn sí tí wọ́n bá ní ọmọ gẹ́gẹ́ bí oníwàásù lónìí bó lè máa jẹ́ bí àwọn bá jẹ́ oníwàásù lónìí bó lè máa jẹ́ ìyàwó mi nísìnyí gẹ́gẹ́ bí ọkọ fún bó ni mo jẹ́ ọmọ ẹ̀gbọ́n sábúrò àbúrò sẹ́gbọ́n ọmọ bàbá ọmọ ìyá láàrin ara wa fámìlì kan náà bó ni a ṣe lè rí ìbùkún yẹn gbà nígbà tí wọ́n bá dúró gẹ́gẹ́ bí Ọlọ́run fún wa nígbà tí Ọlọ́run bá gbé wọn kalẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run fún wa àwa gbọ́dọ̀ tún ṣọ́ra wípé àwọn general fasia wa wọ́n ṣe Ọlọ́run o àwọn ìránṣẹ́ Ọlọ́run wa gbogbo táàtù tán lé ní wọ́n ṣe Ọlọ́run o ọkọ wa aya wa ilé iṣẹ́ wa àtògbà wa ṣiṣẹ́ diploma wa bí certificate wa àwọn ọ̀rẹ́ wa kọ́mbàdà bíntà kanúwe Psalm 78 verse 41 Psalm 78 verse 41 ó ní wọ́n dín Ọlọ́run Ísírẹ́lì kù wọ́n límìtì Ọlọ́run Ísírẹ́lì kọ́mbàdà pé àwa náà bẹ̀rẹ̀ sí límìtì Ọlọ́run nínú iṣẹ́ àtiwá wa a dín ọwọ́ rẹ̀ kúrú a dín ìṣe rẹ̀ kúrú nínú iṣẹ́ àtiwá wa àti bá ṣe ń sìn ẹ ti ká wo Nádàbù àti Ábíhù ọmọ Érónù méjì nínú ìsìn mímọ́ tí wọ́n wá sọ di ẹ̀gàn Ọlọ́run sọ náà kalẹ̀ ó sì jó wọn run ẹ ti ká wo Ófínì àti Fíníásì ọmọ Élì méjèèjì ẹ ti ká wo Anánì àti Sàfírà àwọn kan náà tí wọ́n láwọn tí wọ́n súnmọ́ pẹpẹ Olúwa fún ìsìn lélẹ́yìí ẹ jẹ́ káwọn tó bí fún wọn ara inú Olúwa bí irú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Nádàbù bí wàá bá tún ṣẹlẹ̀ Ófínì àti Fíníásì àti Anánì àti Sàfírà mélòó yẹn ni ó kù ṣọ́ọ̀ṣì lónìí yìí nítorí pé kò wá sí àwọn nǹkan yẹn Bíbélì nínú ìwé níwàásù ó nítorí pé a kò mọ̀ sí ìdájọ́ kankan àwọn yóò gbọ́kànlé láti ẹ̀tí máa kí ìsìn tó pè ní ìdájọ́ Ọlọ́run ẹ̀jẹ̀ wọn jà gbàgbé o ìwé Sámúẹ́lì kìíní orí 2 ẹsẹ̀ 30 ó lẹ́ni tó bá bọ́lá fún ma bọ́lá fún ẹni tó bá sì kẹ́gàn mi wọ́n wọ kuru nínú ekuru tó bá bọ́lá fún ó bọ́lá fún yẹn ní pé ọlá tá a bá fún ló fún apádà ọ̀wọ́ tá a bá fún ló fún apádà tí a bá bọ́lá fún ìsìn rẹ̀ ẹnu àwọn yẹn dáwó ṣọ́ọ̀ṣì lónìí tó yẹ pé owó tí wọ́n kọ̀ lọ́jà ni wọ́n fi lọ́ọ́ dánú ṣọ́ọ̀ṣì owó tí wọ́n ti kọ̀ lọ́jà gbogbo nǹkan yìí ó nípa ṣe pẹ̀lú ìsìn wa so bí a bá lè change ìsìn lónìí tá a change ìṣe wa ìwà wa ọ̀nà wa lónìí sí ìsìn tó fi hàn pé tòótọ́ Ọlọ́run ń bẹ bíi tàtijọ́ àwa là sí bíi tàtijọ́ a ó rí Ọlọ́run bíi Ọbẹdẹ́dómù ó lè tún tàn wá kọ́ láàrin ọjọ́ tó kù nínú ọdún yìí ó lè tún tàn wá kọ́ bí a ṣe mú ọdún tuntun yìí Olúwa yóò ràn ní kọ̀ọ̀kan wá lọ́wọ́ yóò ṣe wá ní yóò sì ṣe wá lójú láti rí Ọlọ́run kọjá pẹpẹ tí a gbé kalẹ̀ tá a bẹ́ẹ̀ wò gbàdí òsì kó lọ kó bùkún wa lórúkọ Jésù náà wá.